ọmọ mi ọmọ mi ọmọ mi ọmọ mi Adéṣọlá ọmọ mi Adétúnjí Adéṣọlá òkú ewu ọmọ mi wà pẹ́ láyé. MC Blessing. àmì àṣẹ Èdùmàrè Adéṣọlá Fawaz ọmọ Adétúnjí àkí ọkú oríire tọjọ́ bíi tòní tó tún bá ọ láyé ọmọ kékeré àná sóun ló ti wá dàgbàlagbà yìí ọdún mẹ́jọ kéré mi ọdún kọ́ mọ bọ́ ọdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá ọ sí ni ọ̀pọ̀ ni wọ́n jọ bí yín lákòókò kan náà tájọ̀dún ọdún kan ò pé báwọn láyé a fi yọ̀ wọ́n a fi ń dúpẹ́ lọ́wọ́ àláòrà ní tọ́pa ọmọ fún wa bàbá tó bí ọlọ́mọ Adétúnjí Ibrahim ṣàwẹ́wẹ́ MMBM ń ló pè mí lórí aago ó lẹ́ MC Blessing náà ó sì dákun ọwọ́ bá ń kí ẹnì kejì mi iyọ̀ ayé mi igi àkọ́ṣẹ́ mi àrólé mi ọmọ mi oníràwọ̀ mẹ́rìndínlógún tí ń sọjọ́ òbí lónìí Fawaz ó ti bá wọn jáwé gbégbé omi ayé òní gbé ọ lọ ìwọ ti bá wọn jáwé tẹ̀tẹ̀ ayé ò gbọ́dọ̀ tẹ̀ ọ́ mọ́lẹ̀ a kì í bínú kọ́ńkádà kan sómi a kì í bínú yọ̀kádà yọ̀ séèpẹ̀ ayé òní bínú rẹ gbogbo ibi tó o bá dé láyé òkè òkè lẹ́múrú sí òkè lọ́mọ lọ òní wálẹ̀ láéláé ẹ mọ̀ sàmì ẹ̀ ìyá tó bí ọlọ́mọ gan-an kọ̀gbẹ́yìn níṣẹ́ ní kí ọ dáadáa Adétúnjí Kàfáyàt Adéọlá Cairo lọ́wà tó ti ń pawọ́ ajé wálé òní rásájò lọ́lọ́ Ọlọ́run ọba ó ní wọn á bó ń kọ́ mọ òun kí n kí dáadáa kí n kí tẹ̀sọ́ kí n kí tológun kí n kí sí ọ̀nà mẹ́rin tí wọ́n kí ni nílẹ̀ Oòduà ńlẹ́ o ọlọ́jọ́ òbí gbogbo àwọn Afẹ́nifẹ́re gan-an wọ́n ní mọ́ kí ọ àwọn ọ̀rẹ́ bàbá rẹ látòrí Sùláìmọ̀ Olóbèlè àbúrò $6 gbogbo Dubai nù ó kí ọ gidi gan-an ni pẹ̀lú Emmanuel Biggy gbogbo Emmy Clothing ó ń kí ọ dáadáa ó lòdì fọdún èyí ṣàṣemọ Ọlọ́run ọba gbogbo àwa tá a péjú sọdún èyí àtúnjọ ṣe tẹ̀mí ni ìran gúnugún kan kì í kú ní kékeré ìran àkàlàmàgbò kan kì í lọ ní rèwerèwe òní fọjọ́ ọlọ́jọ́ lọ ọ̀pẹ̀ bí má pẹ́ ṣe é pẹ́ ọ́ dàgbà ó dògbò ọ́ fọwọ́ pawó sí fèrègì jòbì Fawaz o ikú òní kanjú pa ọ́ ọmọ náà ń wù mí níṣẹ́ ní ń dá mi lọ́rùn jọjọ ǹlẹ́ o ọlọ́jọ́ bí a kì í bá ní rìn ká mọ́mọ́lé ẹni apòmù ní í ṣe lé bàbá rẹ̀ apòmù náà tún ní í ṣe lé yeye tó bí ọlọ́mọ ọmọ olómù lápẹ̀rán ọmọ ọlọ́rọ̀ aláàgó àsìngbà lọ́nà tòmù ewúrẹ́ gúdúgbúgúdúgbú mo ní ńlọ́bà sọnù lómù ẹ mọ̀ mú lọ wá ta ní í ṣẹgbẹ́ gbẹ̀ràngbẹ̀ràn àgùntàn bọ́lọ́jọ̀ ńlọ́bà sọnù lómù ẹ mọ̀ mú lọ wá o ta ní í ṣẹgbẹ́ gbẹ̀ràngbẹ̀ràn adìẹ òkòkò ńlọ́bà sọnù lómù mo ní ẹ mọ̀ mú lọ wá ta ní í ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ obìnrin rọgbọdọ̀ tó dùn ún wò tó dùn ún rí láwùjọ tí gbogbo ara rẹ̀ ń dẹ́yìn gbàyìngbà tómi alàgbà ńlọ́bà sọnù lómù bàbá yín ní kẹ́ ẹ mọ̀rẹ́ lẹ́sẹ̀ wá ẹlẹ́sìn ní kẹ́ ẹ rẹ́ wá àwọn lọ́mọ arọ́pọ́n ńlá jomi toro àsìgbà lọ́nà tòmùtòmù ẹni tó bá gbé arẹwà obìnrin lómù kò fẹ́ wọ́ rárá èèyàn tó bá gbẹ̀rẹ̀ ni wọ́n ń pè ní gbéwìrì nílé bàbá tó bí ọlọ́mọ àsìgbà lọ́nà tòmù ńlẹ́ o ọmọ ọlọ́jọ́ òbí Adétúnjí Adéṣọlá Fawaz ó ti sọdún èyí ná bàbá rẹ Ibrahim Adétúnjí ṣàwẹ́wẹ́ ń ló ní kí n mọ̀ wípé ọ̀sẹ̀ ní Adétúnjí Adéṣọlá òkú ewu ọmọ mi wà pẹ́ láyé.